wò ó ọmọ ọdún mẹ́jọ ni mo wà sẹ́ tíyẹ̀ ì ti ń bá mi ṣeré kéré tí mò ń sọ kódà òun ló kọ́ mi bí wọ́n ṣe ń là abẹ́ obìnrin nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó fi mọ́ tọ́mtọ́m kò sí súwìtì tí wọn kì í rà fún mi kí n fi là bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyá yìí kọ́ mi débi wípé a máa da yúgọ́ọ̀tì látàyà wọn ni wọn ò ti dà tí ń sì máa fa hàn ńlá débi wípé kò sí ọmọ obìnrin kankan tí mo bá nígbà tí mo tó mọ déètì nígbà ní SS1 láti GSS mo ti ń bóbìnrin lájọṣepọ̀ kò wá sóbìnrin tí n lè kẹnu sí àmọ́ àwọn ìgbà tí mo wá ẹ jẹ́ máa sọ̀rọ̀ secondary school mi lọ fún yín kò sí pé ẹnìkan wà ó àgbàlagbà ni o mo believe pé kò ságbàlagbà kan bí kankan tí n lè bá lájọṣepọ̀ ẹni tí mò ń sọ mo ní kì í ṣẹgbẹ́ ìyá mi gan last born wọn tí wọ́n bí fọkùnrin mi by mistake ni gbogbo àwọn ọmọ wọn yòókù kò sí ìtòsí wà school wọ́n ti ṣetán last born wọn nìkan lọ́mọ bí 12 àbí 13 sí 14 ló máa jẹ́ ńgbà náà tó bá wá débi fídíò mi tó rò pé rọ́ ni mò ń pa ó ṣe wulẹ̀ fó kọjá kò yẹ kí òpònú ara yín máa jáde lábẹ́ fídíò ẹlòmíì inú rẹ̀ bu débi pé kó má tí ì lanu sọ̀rọ̀ ni òórùn inú rẹ̀ tó bu ó sì fẹ́ pààyàn làákàyè ẹlòmíì ó dorí kodò débi wípé omi tọpọlọ rẹ̀ ń kán sílẹ̀ yóò sì máa kán jáde látẹnu rẹ̀ àbí mú rẹ̀ bó bá jẹ́ fọ́fún gbé wọn tọ́nà ń jẹ́ kí làákàyè mọ́tò nǹkan kan bó bá rí fídíò mi fò kọjá àbí kó búlọ́ọ̀kù mi kó wá máa táìpù irọ́ ni kí lọ́mọdún kìíní kan fẹ́ rí lábẹ́ kìíní kan àbí àrórí sọ ni kò kàn ọ́ ó bá já àrórí sọ ni ìwọ náà jókòó kó orí sọyọ kan nù story over 1000 tí mo ti sọ síta orí sọ kan bẹ́ẹ̀ àbílẹ̀ ti yín ẹ̀ níròrí ni ṣọpọlọ yín ti orí kodò ni béèdì bá wá fẹ́ díẹ̀ torí amúnibí ni ní ẹran ìbíyẹ ìbíyẹ fojú ọ̀tún ẹran rẹ̀ fọ́tòsì òní most of yín tẹ́ ẹ̀ mọ́ sọ pé ẹ nífẹ̀ẹ́ yẹn tẹ́ ẹ̀ mọ́ wò fídíò nígbà kan tẹ́ni tó fọ́lọ̀ mi bá kọ́mẹ́ǹtì rubbish sábẹ́ fídíò mi ní sọ nǹkan kan àmọ́ nísìnyí mi ní blọ́ọ̀kù ẹ mọ́ ọ̀rọ̀ títí ikú ń gbọ́ tó fi ń di ní sòsì o yín sì post fídíò ẹ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ màá sì ṣépè burúkú fún ẹ káwọn ìbára mi ṣépè fún ẹ tó rárá ń kan gánsà tó o bá lè bèrè àká nọ́mbà mi tó jọ pọ̀rọ̀ burúkú tí máa ń fààyàn sẹ́yìn ló fẹ́ máa sọ sábẹ́ kọ́mẹ́ǹtì mi máa sọ fún ẹ wípé bó bá ti ń kọ́ báyìí làwọn ọmọ tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dojú kọ alátakò tí ó takò wọn tí wọ́n fi wọlé ọlọ́sùn àmì bí mo ṣe ń sọ lọ tó o bá láìkì mi blọọkù mi àbí kó kó lórí fídíò mi má wàá ṣoògùn ó craziness ẹ lórí fídíò mi jẹ́ kórìí rẹ burú fẹ́yìn tẹ́ ẹ fẹ́ wa ní dáadáa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ fojú fẹ́ wa tẹ́ ẹ fọkàn fẹ́ wa ọlọ́run sọ yín lẹ́san bí wọ́n ṣe máa fẹ́ yín náà nìyẹn kò sẹ́ni tí ó fọkàn fún yín láyé yín ojú náà wọ́n fi máa fẹ́ yín ẹ mọ̀ pé fídíò eléyìí ó kọjá tàtẹ̀yìn wá torí sítórì yìí ó lágbára oníkèémínú kó tó wá ba múùdù mi jẹ́ kó tó jẹ́ kí nǹkan sú mi èmi gan fi ilé ayé sú ẹ pẹ̀lú ọ̀rọ̀ kò gbàkúngbè tí ẹ ti kún gbọ́ tó fi di tí wọ́n sọ fún akàlàmọ̀gbọ̀ tó fi yọ kẹ̀kẹ́ lọ́rùn ní sọ sí ẹ atókùnmákọ amọ̀nà ọ̀run má lọ ẹ̀yin òpònú àgbàlagbà tẹ́ ń sọ kéèsì ẹ stupidness yìí lábẹ́ fídíò nkàlùkù kọ́mẹ́ǹtì bad comment ló máa kọ́mẹ́ǹtì kiri bí mo ṣe ń sọ lọ́jà rẹ̀ ìyá mi ti ká mi pẹ̀lú ọmọ yìí èmi ti sá kúrò mẹ́ntẹ́ mi ìyá mi bá pè ya ẹ̀ hello ẹ wo ọ̀rọ̀ Fẹ́mi ti sú mi o ẹ máa ní kí n máa ní sùúrù pẹ̀lú Fẹ́mi ṣe kíní kan báyìí wọ́n mi ní ha Fẹ́mi wọ́n bá ní kí n wá n bá débẹ̀ Fẹ́mi o gbọ́ ọmọ ilé yín wo ló ń bá lájọṣepọ̀ mo yẹn má dáhùn jàre ọmọ kan tó wà nílé wa ní kíní kan ọmọ kan tó wà nílé yín Fẹ́mi kí ló fẹ́ tí mi ò fún ẹ ṣé o máa gbé yẹlẹ mi gbóná ni bóyá mo yẹn ní infection so mọ bóyá ó ní HIV so mọ kò lè ní o lè sọ tí ẹnìkan ní kò mọ náà o máa ń láti ṣe test fún rẹ ó yà yín lẹ́nu
nígbà tó yá wá kó wá sọ́dọ̀ wọn àwọn wọn ti kúrò ńbẹ̀ ọmọ obìnrin wà school èmi ti wà lẹ́sẹ̀ tún gbà tá à ń sọ yìí ó wá lọ́mọ kan tí ń gbọ́dọ̀ wọn cousin wọn ni sẹ́mi fáwọn ò bá wọn tán ọmọ yìí èmi jùlọ wẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ sí ń kùn sọmọ yìí létí mọ́mì máa ń fèmí àti ẹnìkan lẹ̀ tí mọ́mì máa ń jáde kò dé ṣe gbogbo ìgbà mo máa ń sùn yàrá mọ́mì yes kì í ṣe gbogbo ìgbà kẹ́ ẹ gbọ́ mi dáadáa mo máa ń sùn yàrá mọ́mì àti ṣeun ìgbà tí mo wà ń bẹ̀ mọ́mì máa ní kó drop mi sí oníyẹn nìkan tó máa ń gbé mi àwọn mọ́mì ní kó drop mi sí school kó wọ́n á gbé mi ìgbà mi máa ní rárá máa fi kẹ̀kẹ́ mi máa fi lọ ó ti wà lẹ́sẹ̀ tó ń fẹ́ bọ́ sẹ́sẹ̀ history ọmọ tó ń gbọ́dọ̀ mọ́mì yìí Deborah lórúkọ ẹ̀ Debo ni mo máa ń pè àbí kí n pè Debbie bá a ṣe ń pè nìyẹn ó wá ní ọjọ́ kan ìmọ̀kọ́ ọmọ yẹn náà láìkì mi òòṣẹ́ ní má láìkì mi àti ṣeun obìnrin ò ní rí mi kó má láìkì mi mo ní nǹkan ọmọkùnrin lọ́wọ́ Ọlọ́run sì jogún ẹ̀ fún mi àmọ́ mo ti fẹ́ràn ìbálòpọ̀ jù àti ṣeun bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò lè dúró ọjọ́ méjì láìsùn mọ́bìnrin mi ì mọ̀ wáyé á dàbí nípa ayé ti fẹ́ sú mi ni mi ì dẹ̀ láìka àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tí bá jù bó bó àgbàlagbà ṣe rí fún yín àti ṣeun ṣé ẹ ti máa ń jẹ iṣẹ́ ẹran tó yí rí ẹ ti jókòó ẹran rí bó ṣe máa ṣe tíkẹ́tíkẹ́tíkẹ́tíkẹ́ yẹn bẹ́ẹ̀ ló bá àgbàlagbà ṣe máa ń ṣe tó bá ń dò àbí àgbàlagbà mọ̀ dòńdó tó o bá ti nǹkan ọmọkùnrin bọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe ó máa gbà mú ni ṣá ó máa gbà mú máa dì í mú ó ní àwọn ointment kan tó máa ń jẹ́ látara láti ojú ara àgbàlagbà tó jẹ́ wípé tí o bá ṣọ́ra wàá fẹ́ lè mú ọwọ́ síbẹ̀ kíìpù ọwọ́ yẹn pa kó máa fọwọ́ sábà fi sí mú ẹ̀ ó ní bó ṣe máa rí àgbàlagbà mẹ́rin bẹ́ẹ̀ ni mo ṣe fún mẹ́rin mo sì máa sọ mẹ́rin fún yín àti ṣeun ìrìn àjò ọ̀rẹ́ mọ́mì mi yìí bí mo ṣe ń sọ yìí mọ́mì mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àtọ̀rẹ́ wọn rí ṣẹ̀ṣẹ̀ wá nígbà tí mo wá tó wà lẹ́sẹ̀ story ẹsẹ̀ story mo ti bẹ̀rẹ̀ sí ń bá Deborah sùn dèbòdèbò kájọ tó rí ọdún méjì nígbà tí mo ń wá admission gan èmi ti ṣe oyún bíi 3 fún Deborah ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí fún yín ọ̀rọ̀ Deborah kọ́ ni mo fẹ́ sọ àmọ́ ọ̀rọ̀ Deborah náà wà nínú ọ̀rọ̀ báyìí sí lọ̀rọ̀ wà torí mọ́mì padà ká wá pàǹbára wá sùn mọ́mì padà ká pé mo fún lóyún oyún tí mo fún last mọ́mì fúnra lára wọn náà gbé lọ hospital tó lọ ṣe fún tán ní mi ìṣẹ́ tó lè bímọ fún wọ́n ṣe pé wọ́n wọ́n mi wo bíbà yìí o ò lè fẹ́ Deborah ní tẹ́ bá jọ ń ṣe kẹ́ lọ tọwọ́ ẹ̀bùn sọ̀rọ̀ ọmọ àbúrò mi ni o ò lè fẹ́ o ṣe lọ́jọ́ kan Deborah ti sóúnjẹ tán gbogbo àjẹun wọ́n fẹ́ kábọ́ máa ní kó máa wọ̀rí pé máa kábọ́ mi lọ máa kábọ́ mi padà lọ mú kábọ́ mi lọ mo fọwọ́ mi ó ń fọ abọ́ lọ́wọ́ ní kitchen aṣọ tó wọ̀ abíyá rẹ̀ fẹ̀ dáadáa kò dẹ̀ ní abíyá sóbẹ̀ ẹ̀ fẹ̀ ọwọ́ tó ṣe báyìí ẹ̀gbẹ́ ọyàn Deborah ni mo rí ẹ̀gbẹ́ ọyàn Deborah tí mo ti rí ẹ̀ báyìí kò jẹ́ kára mi gbádùn mọ́ ẹ̀wọ̀n yẹn ó dẹ̀bi pé kán sọ ọ̀sùn kán sọ mọ́ nǹkan ìyẹn lọ bẹ́ẹ̀ mo wá gbogbo ọ̀nà tí màá fi lè nawọ́ níwájú Deborah kí ọwọ́ mi lè kan ọyàn Deborah nígbà tí mo rọ opportunity àti nawọ́ mo mọ̀ fọwọ́ gún mi ọwọ́ mi wá gún Deborah lọ́yàn ni ó yé kí ló ṣe ó ló ń dùn mo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ n bá fọwọ́ kan
bá ní kó pẹ̀lẹ́ bóyá kó má bínú kó pẹ̀lẹ́.